إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ibi tá a dé ibẹ̀ náà ni af'alul mudari'ah ní ọ̀ndà ní abẹ́ fíìlù bọ́ọ̀. Ibẹ̀ náà ni a dé, ẹ̀jẹ̀ wa lọ sójú pátákó ká máa bá ẹ̀kọ́ náà lọ. Náà gẹ́gẹ́ bí a ṣe ń kọ́ lọ tẹ́lẹ̀, ibi fíìlù mudari àwọn obìnrin tó pọ̀, ibẹ̀ náà ni adé dúró bá ṣe máa ń mú wá. So àwọn fíìlù tó kú ká náà lọ wọ́n báyìí. So ibi báyìí adé dúró. So lónìí inshallah á bẹ̀rẹ̀ níbi àwọn láti bí àwọn ọkùnrin méjì àwọn tá a dojúkọ ní kúkúrú. A fẹ́ mọ̀ fíìlù mudari ọkùnrin kan tí a dojúkọ wá. A ó kọ́ lọ mọ̀ fíìlù madi ọkùnrin kan tí a dojúkọ wá pẹ̀lú kátù sílẹ̀. A ó kọ́ lọ mọ̀ fíìlù madi ọkùnrin kan tí ó sì bíbá wá pẹ̀lú kátù sílẹ̀. Ó náà ní fáwọ̀ àti mùdé. Iṣẹ́ méjì láti lára fíìlù madi kó tó lè di fíìlù mudari. Iṣẹ́ aláwọ̀kọ́ á lọ sínú huruful mudari'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tá a dojúkọ, ó náà ní ta. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari'ah bá ti wọlé tọ́ fíìlù madi yóò fún fáwọlì fíìlì ẹ̀ ní sukun adórí fáwọlì fíìlì àbá fatiha àgbàdà náà fún sukun. Bákan náà ìparí fíìlù mudari ló mọ̀ ní mẹ́rin gba adébí àbá fatiha àgbàdà náà fún dómà. Àbá wa dà á pọ̀ yóò wá di tẹ́fùrọ̀wù. Báàbù fa'ala yaf'ilu ló bá wá tó túmọ̀ sí pé àfààní lè fíìlì rẹ̀ ní kẹsọ̀rọ̀ adéwẹ́nu fíìlì àbá fatiha àgbàdà náà fún ní kẹsọ̀rọ̀. Àbá wa dà á pọ̀ yóò wá di tẹ́fùrìwù. Ó ti di fíìlì náà. Aráàfin méjì tó jẹ́ nǹkan kan náà ti pàdé nínú gbólóhùn kan náà báyìí, méjèèjì sì gba ẹ̀wọ̀. Tó bá rí bí a fún aláwọ̀kọ́ sunkún láti lè tìbọnú ẹlẹ́ẹ̀kejì. Tàbá ní ká fún aláwọ̀kọ́ yìí sunkún ó pè ní méjì látara pé fa àti gba sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà ò gba sunkún. Tó bá rí bẹ́ẹ̀ á gbẹ̀wọ̀ tó wà ń bí rọ́ yẹn fún fa tó ti ń sìn. Tàbá dà á pọ̀ tó ti ṣe tìbọnú ara báyìí, á wá tìbọnú ara wọn. Tàbá dà pọ̀ yóò di tẹ̀fíìwù. So ọkùnrin kan tá a dojúkọ ó ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbọ̀wọ̀n padà sá lọ. Ó ti ń sìn lágbèjú yín sí bóyá nígbà tá a wà ní skul, bóyá àwọn tíṣà kan sì wọ́n burú, ẹ wá fẹ́ bi ọmọ akẹ́kọ̀ọ́ yìí pé kí ni o. Ó ti ń sìn idha jaa sheikhu kadha tí lágùn tí sheikhu kadha rà pé ustazu kadha tí ustazu kadha bá dé, ó ti ń sìn
àtẹ̀fíru min só sá fún ni sẹ́yìn bí pé só máa padà sá ni àtẹ̀fíru min só sá fún só máa sá lọ so yàdàgbà máa sá lọ mi sá lọ so gbogbo ohun tá à ń sọ yìí náà ló ṣe é lò ṣùgbọ́n táwọn náà máa ti kọ́ èdè Lárúbáwá dáadáa á lágbára láti máa change láti máa lò síbi tí ó bá ń wà inshallah kò sí nǹkan kan tó lé mi èdè Lárúbáwá ó kàn ní ìdíkà mójútó náà ni so láti ṣe ń ṣe báyìí náà ni pé so ọ̀gọ̀rọ̀ wa náà a fẹ́ kọ́ ilé ìwé tá a lọ ọ̀gọ̀rọ̀ ìwọ̀n kọ́ wa dáadáa ẹlòmíì gan náà tún lọ lé kéwú náà tẹ́ pé kò yé ṣùgbọ́n tó bá rí àwọn ilé inshallah àwọn kan pé kó yé so ó máa ṣe kíni ó máa lè mọ̀ díẹ̀díẹ̀ tó ayé náà ló bá rí pò ráyè máa wò ó tó ayé pọ̀sán náà ni máa wò ó so inshallah so èèyàn náà padà rí i pé yóò yàtọ̀ ní ara èèyàn yóò dẹ̀ ṣàǹfààní fún yẹn gan inshallah tó abẹ́mọ́ fún yín lóhun mọ̀dọ́rí o àwọn ọkùnrin méjì náà dojúkọ wa iṣẹ́ méjì náà ṣe iṣẹ́ lákọ̀ọ́kọ́ alọ́mọ fún yín lóhun mọ̀dọ́rí o ọkùnrin kan tí adojúkọ wa òun náà ní kíni o tẹ̀fíù àtìmọ́dé iṣẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì á lọ sínú alàdáwàtú allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì alif nun yẹ o tó máa ṣe ní fatiha aráfi tó bá dé bá ní ó fún fatiha náà àdúrà tó dé bá abádó máa gbọ́dọ̀ náà fún fatiha so tàbá wá dáa pọ̀ yóò wá di tẹ̀fíùrọ́ọ̀nì àwọn ọkùnrin méjì tí a dojúkọ yìí ẹ̀ ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ padà sá lọ so bóyá ń sìn ẹ̀rí pa méjì ń sá fún jíjà lọ́wọ́ ẹ̀ kàn pàdé wọn ni ẹ̀yìn náà tẹ̀fíùrọ́ọ̀nì níbo lẹ́ ń sá lọ ó dé sí ìlà ẹ̀yìn náà tẹ̀fíùrọ́ọ̀nì níbo lẹ́ ń sá lọ so ẹ wá sọ bẹ́ẹ̀ fún tẹ̀fíùrọ́ọ̀nì à ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ padà sá lọ limadha tẹ̀fíùrọ́ọ̀nì kí ló dé ń sá lọ bí a pàdé Muhammad àti Abdullahi àti sápò ní fásilò so ẹ wà bí ẹ bẹ àtẹ̀fíùrọ́ọ̀nì ẹ̀ ń sá lọ so nǹkan tó wà ń bẹ nìyẹn tó afẹ́mọ́fẹ́ ló ń mọ̀tọ́rí àwọn ọkùnrin tó kọta lójúkọ wa so iṣẹ́ méjì láti ṣe aláwọ̀kọ́ alọ́mọ́fẹ́ ló mọ̀tọ́rí ọkùnrin kan tí àdójúkọ wa ó náà ní tẹ̀fíù àtìmọ́dé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì alọ́sínú alàdáwàtú lẹ́tí tẹ̀sílù fìlà fáìlì mọ̀tọ́ríà lọ́gàtí àwọn ọkùnrin tó pọ̀ ó náà ní wọ́n nù àtìmọ́dé wọ́n nù yí ọ̀tọ́ máa ṣe ní dómà harafi tó bá dé bá dé fún dómà náà àdúrà tó dé bàbá àbá dómà àfi ilẹ̀ bẹ́ẹ̀ àbá dà pọ̀ yóò wá di tàfíwúùn tàfíwúùn àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tá a dojúkọ yìí wọ́n ń sá lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ mọ̀ padà sá lọ so afẹ́ mú fáìlì mudari obìnrin kan tá a dojúkọ wa iṣẹ́ méjì láti aláwọ̀ ká lọ mú fáìlì mudari ọkùnrin kan tí a dojúkọ wa ó náà ní tẹ̀fíù àtìmọ́dé iṣẹ́ lẹ́ẹ̀kejì alọ́sùn náà lẹ́tí tẹ̀sílù fìlà fáìlì mudari'a tó ń tọ́ka sí obìnrin kan ó náà ní yàwó nù àtìmọ́dé yàwó nù ní ẹ̀wọ̀ tó bá iṣẹ́ ní sọ̀kún ẹ̀wọ̀ tó bá iṣẹ́ ní kẹsọ̀ harafi tó bá dé bá ní òkú kẹsọ̀ náà adórí hafu tó dé bá bá dóma agbada náà fún kẹsọ̀ tàbá dà pọ̀ yà di tẹ̀fíùrìnà obìnrin kan tá a dojúkọ yìí ò ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbí ọmọ padà sá lọ so bí mo ṣe lò nípa tá à ń sọ̀rọ̀ tọkùnrin àlelò tó náà bẹ bá sì jẹ́ obìnrin tó abẹ́mú fẹ́ ló ń mọ̀dọ́rí obìnrin méjì tá a dojúkọ wá iṣẹ́ méjì láti ṣe aláàkọ́ ló ń fẹ́ ló mọ̀dọ́rí ọkùnrin kan tí a dojúkọ wá ó náà ní
tẹ̀fíìrù àti mùdé. Iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì náà ní alif nun àti mùdé. Alif nun ìyẹ̀wò tó máa ṣe ní fatiha, harf tó máa dé bá ní òfin ní fatiha náà, àdó harf tó dé bá bá dùnmà àgbàdà náà òfin ní fatiha. Àbáadà pọ̀ yóò wá di tẹ̀fíìrọ́ọ̀nì. Afẹ́ mú fún inú mudari obìnrin tó pọ̀tà lójú kọ wa. Iṣẹ́ méjì láàṣì. Iṣẹ́ aláwọ̀ká lọ mú fún inú mudari ọkùnrin kan tí a lójú kọ wa pẹ̀lú ká tú sílẹ̀, ànídìbò á tú sílẹ̀. So tẹ̀fíìrù. Iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali mudari'a tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ náà ní nùnù. Nùnù yìí ó tó bá ṣe ní sùnkún, láàfin tó bá dé bá ní òfin sùnkún náà, àdó láàfin tó dé bá bá dọ́mà àgbàdà náà fún sùnkún. Bákan náà àbáadà pọ̀ yóò wá di tẹ̀fíìrù náà. Tẹ̀fíìrù náà àwọn obìnrin tó pọ̀ tí a lójú kọ yìí ẹ̀ ń sá lọ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ padà sá lọ. Ní ìsìnkú a rí pé kò sí ọkùnrin láàrin wọn, tọ́kùnrin àti lè wà láàrin wọn, tẹ̀fíìrù náà ni a lò. So wá ku èmi tí mò ń sọ̀rọ̀, ògùn àtàpọ̀tà ń sọ̀rọ̀, èmi tí mo sọ àtàpọ̀tà ń sọ̀rọ̀, ìjà pàdé ẹ̀mí bẹ̀rẹ̀ yẹ kàbílẹ̀ ráyè kọ́. Tọ́ afẹ́ mú fún ilé mudari mi tí mò ń sọ̀rọ̀ wá, a kọ́ lọ mú fún ilé mudari ọ̀gangan tí ó sì ń bẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀, fárọ̀rọ̀ àti mùdé. Iṣẹ́ méjì láti lára fún ilé mudari kó tó lè dé fún ilé mudari. Iṣẹ́ aláwọ̀kọ́ á lọ sínú huruful mudari'a tó ń tọ́ka sí èmi tí mò ń sọ̀rọ̀ náà ní alif àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari'a àti wọlé tó fún ilé mudari yóò fún fáwọlì fìlì ẹni sùkọ́dọ̀ fáwọlì fìlì àbáfàtíà àgbàdà náà fún sùkún. Bákan náà ìparí fún ilé mudari ló mọ̀ ní máa ń gbà àdébàbà fàtíà àgbàdà náà fún dòmọ̀. Tàbá wá dà pọ̀ yóò wá di afwahu náà. Báàbù fa'ala yaf'ilu ló bá wá tó túmọ̀ sí máa fún àínú lè fẹ́ ilé rẹ̀ ní kẹsàn-án àdúrà ní fìlà bá fàtíà àgbàdà náà fún kẹsàn-án. Tàbá dà pọ̀ yóò wá di af'ilu. Méjì tó jẹ́ nǹkan kan náà ti pàdé nínú gbólóhùn kan náà, méjì sì gba ẹ̀wọ̀ tó bá rí bẹ́ẹ̀. Afaláwọ̀ kan sunkún láti ti wọ́n ní ẹlẹ́ẹ̀kejì. Tàbá ní ká fún aláwọ̀ kan sunkún kò ní jàdá pé fà ti gba sunkún tẹ́lẹ̀, ọwọ́ náà ò gba sunkún tó bá rí bẹ́ẹ̀ á gbẹ̀wọ̀ rẹ̀ fúnra wọn. So tàbá dà pọ̀ ó tètè wọn náà báyìí. Àwọn àti ọ̀nà àwọn yóò wá di àfíwù. Ìgbà tá a bá béèrè lọ́wọ́ ọmọbìnrin ni àbọ̀ ọmọkùnrin, àtẹ̀fíwù minustasi kádà wà kádà, ṣé ó sá fún òsáàsù báyìí báyìí báyìí, àfíwù mi máa sá fún o,
ẹni yẹn máa ń lù yàn gan so àfihàn ni ó sọ ṣe máa pé kò tí ì sá ó fẹ́ padà sá ni àfihàn bá sì ń sá lọ lọ́wọ́lọ́wọ́ náà àfihàn náà ni ó sọ so a fẹ́ mú fílùmù amúwù fílùmù dọ́ríwù a fẹ́ mú fílùmù dọ́ríwù àwọn àtàkùn ń sọ̀rọ̀ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ fílùmù ọdẹ ọkùnrin kan tó sì ń bẹ̀rẹ̀ wa pẹ̀lú ká tó sílẹ̀ náà ní fárọ̀rọ̀ àti múdé iṣẹ́ méjì láti lára fílùmù ọdẹ kó tó lè di fílùmù amú iṣẹ́ láwọ́ ká lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí àwọn àtàkùn sọ̀rọ̀ nínú ìṣẹ̀lẹ̀ kejì tẹ́ fún mudawwara àtàkùn fílùmù ọdẹ yóò fa olè fẹ́lẹ̀ ẹni sókun àti fáwọn ìfìlẹ̀ àbá fatiha agbada náà fún sókun bákan náà ìpàdé fílùmù mudawwara ìdúmọ̀ ní mẹ́ngbà àríwá àbá fatiha agbada náà fún lọ́wọ́ tàbá dà pọ̀ yóò á di nọ́f bàbá fàlà yẹ fẹ́ ìlú bá wà tó túnmọ̀ sí máa fà nínú ìfìlẹ̀ ẹni kẹsọ̀ àdúrà nínú ìfìlẹ̀ àbá fatiha agbada náà fún kẹsọ̀ tàbá dà pọ̀ yóò á di nọ́f ríru àwọn méjì tó jẹ́ nǹkan náà ti pàdé nínú gbólóhùn kan náà méjì sì gba ẹ̀wọ̀ tó bá rí bí afárá kan sunkún láti lè ti bọ́nú ẹlẹ́ẹ̀kejì tàbá ní káfárá kan sunkún pé méjì àtàgbé fa ti gbà sunkún rọ́ọ̀ náà gbà sunkún tó bá rí bẹ́ẹ̀ á gbẹ̀wọ̀ rẹ̀ fúnra wọn tàbá dà pọ̀ ó ti ṣe ti bọ́nú ara wọn àwa ti bọ́nú ara wọn tàbá dà pọ̀ yóò wá di nafiu so ìyá náà máa wò Quran ohun tí a lọ bá lónìí ẹ so àwa náà máa lò irú tẹ̀fíwù yìí náà aláàánú lò láàyè kan nínú sùúrọ̀ náà so alọ́ọ̀lù láàyè kan ibi kí ni o kul innal mawta alladhi tafirruna min fa innahu mulaqikum suratul Jumu'ah so bẹ́ẹ̀ so àtàwọn náà bá tún rí kalẹ̀ ọmọ àwọn abẹ́ inṣàlá so díẹ̀ díẹ̀ bá sì máa kọ́ náà nìyí ibi báyìí ni a dé dúró ní òní so fẹ́ràn lọ́mọ. ní báyìí a ti parí àwọn af'alul mudari'ah tó ní ṣe pẹ̀lú ìtàǹbàbọ̀ so tó bá dé kíláàsì mìíràn a tún kọ́ nípa àwọn af'alul amr tó kù inṣàlá so lẹ́yìn àwọn àbọ̀ sí ìpele ẹlẹ́kẹta inṣàlá. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.